wá pè mí ó ní àǹtí Ṣeun ọkọ mi máa kọ́ra mú mi ọkọ mi ò kí fẹ́ rí mímí látọ̀hún tí bá bẹ̀rẹ̀ kò ṣe kíní kan ó máa kọ́ra ni mo wá ní ṣé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó ní rárá o ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ń kanra nígbà tó ń bí second born yìí ní kanra yẹn pọ̀ gan ẹ̀yin àtọkọ yín láàrin ọ̀sẹ̀ ẹ̀ ń bára yín sùn tó ẹ̀mélòó ó ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ṣé àwọn ni wọn kì í wá ní abẹ́ ilẹ̀ kì í ṣí ó ní ọkọ mi lẹ́ẹ̀kì ìbálòpọ̀ gan o ọkọ mi tó bá gbà láàyè á ṣe lójoojúmọ́ àmẹ́yìn ò lè gbà wọ́n láàyè mọ́ èmi ọ̀rá yóò yé mọ̀ ṣé ẹgbẹ́ mi sí kọ́lé ẹgbẹ́ mi sí ralẹ̀ yẹn mo fẹ́ máa ṣe tẹ́gbẹ́ yẹn bá yẹ̀ sí ń kọ́lé tẹ́gbẹ́ èèyàn ti ralẹ̀ lóòótọ́ ó sì ẹ̀wọ́ yẹ kẹbìrì lọ́wọ́ ẹgbẹ́ yẹn pé ibo ń lé ọkọ rẹ̀ jẹ́ ń sọ fún ẹ ìbálòpọ̀ ló máa ń so ìfẹ́ pọ̀ láàrin ọkọ àti ìyàwó nígbà míì tọkọ rí ò bá gbé súnmọ́ ẹ ìwọ gbé súnmọ́ mò ń bọ̀ ó fẹ́ sọ fún mi pé ọkùnrin tó ń yàlè ńkọ́ màá mẹ́nu débẹ̀ náà mọ̀ kọ́kọ́ rẹ̀ ń yàlè ìyẹn ló fi gbà kó máa bẹ́ẹ̀ lájọṣepọ̀ mọ́ kó má bàa kárùn wà bá ẹ àmọ́ ṣó o fẹ́ fi ilẹ̀ ni ẹ máa sọ pé oṣù mẹ́ta ẹ̀ẹ́dẹ̀ kọ́kọ́ yín bá yín lájọṣepọ̀ ṣó o fẹ́ fọkọ yẹn lẹ̀ ni bó bá fẹ́ fọkọ yẹn lẹ̀ tó o fẹ́ kẹ́ máa jọ tọ́jú ọmọ ni àwọn human rights wà lọ́bẹ̀ mi ò fẹ́ mọ́ òun ṣe ṣìnà ó ní kọkùnrin lẹ̀ torí pọ́kùnrin ń ṣe ṣìnà ìtò fi pọkùnrin yẹn àtọkùnrin yóò fi pọ́ ó lè kọkùnrin lẹ̀ torí pé ó ń ṣe ṣìnà èmi ò sínú àwọn motivational speaker tí ó sọ pé fọ́kọ ẹ bá ṣe ṣìnà ó lè torí ẹ̀ filẹ̀ ó lè torí ẹ̀ fọkọ ẹ lẹ̀ bọ́kọ ẹ bá ṣe ṣìnà tí ò bá tẹ́ ẹ lọ́rùn ó lè torí ẹ̀ fìyàwó ẹ lẹ̀ bí ìyàwó ẹ bá ń ṣe ṣìnà tí ò bá tẹ́ ẹ lọ́rùn àmọ́ gbọ́ mi kò wá ní ilé ọkùnrin ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ìwọ̀n fokó lò ó wá lò ó ṣe nítorí pé ó ń ṣe ṣìnà gbogbo yín ti máa rí red flag yẹn lẹ̀ you know your own red flag ni pé o ò lè gbà kọ́kọ́ ẹ máa dọ́dọ̀ mi tó bá ń dún ẹ ọ̀dọ̀ boyfriend and girlfriend o ò láǹfààní sí fóònù ẹ mi ì sọ pọ́kọ o ò láǹfààní sáwọn kankan nípa ẹ̀ tó bá wà lọ́dọ̀ ẹ̀ báyìí ó máa fi fóònù ẹ̀ sí flight mode ni ó ṣe èṣì lóyún fún náà ni kì í ṣe pé bí ó ṣe introduction fẹ́ without oyún àwọn olóbi tó dé mọ́ my dear ó mọ̀ pé oníṣìnà ní pẹ̀lẹ́ kó tó fẹ́ ó ló máa change ni òun parọ́ fúnra yín ibẹ̀ kọ́ ni mo ló lé ní calculate in a month that means pé ọkọ ẹ bẹ́ẹ̀ lájọṣepọ̀ ṣe pé 4 weeks making what making a month inú 4 weeks yẹn ẹ̀bẹ̀rẹ̀ sùn lẹ́ẹ̀mejì 2 times 4 ló jẹ́ 8 yẹn olùbá kíni olùbá 30 tó bá lọ school tó gba 8 olùbá 30 ṣó kì í ṣolódo ẹ jẹ́ ká mọ̀ ń tá a bá ṣe tókò rẹ bá fẹ́ràn ìbálòpọ̀ mo fi ìbálòpọ̀ jọkọ rẹ mo fi ìbálòpọ̀ jọkọ rẹ mo sì ń bọ̀ lórí tẹ̀yìn ọkùnrin so lójú kò mú ò lọ I am coming for you.